Aleykum salaam wa rahmatullah. Kí ni ó kọ́ ìmọ̀lẹ̀ tí ń pè? Náà? Lókè àkíyàn sórí ètò kí ni ìbéèrè rẹ̀? Hello. No. No. Gbogbo àmì a ti gbọ́ ìbéèrè oníbéèrè ṣùgbọ́n àkọ́kọ́ ni pé níwọ̀ oníbéèrè kí wọ́n máa tẹ́tí gbọ́ ètò yìí dáadáa kí wọ́n lè ṣe àwọn àǹfààní jù báyìí kí Ọlọ́run bá kí ó jẹ́ kí a lè ṣàǹfààní bẹ́ẹ̀ jù báyìí gbogbo àwọn béèrè tí wọ́n ti béèrè tipẹ́tipẹ́ òun náà ni àwọn sheikh tí wọ́n béèrè ni wọ́n béèrè àwọn sheikh tí wọ́n ń ṣàì láì mẹ́yẹ ìgbà àkọ́kọ́ ni pé báwo la ṣe kí ìrìn tàbá bá rákà ẹyọ kan níbi olókùn mẹ́rin kí àwọn sheikh wọn sọ fún wa gbófin torí àwọn béèrè tí wọ́n ń jà fún sí. Ẹbí atọ́kùnṣewé àti ẹ̀rọ àwọn béèrè yìí ti jẹ́ púpọ̀ so láì mẹ́yẹ ìgbà láti dáhùn rẹ̀ ọ̀gá ọ̀nà mẹ́ta èèyàn lè gbà san ẹ̀wọ̀n tí èèyàn bá síbẹ̀ wọ́n sọ fún wa pé ọ̀nà méjì ó dùn sálàyé yóò sì clear yóò clear ju yóò ti clear sí àwọn tí wọ́n béèrè ju ọ̀nà kẹta lọ so ọ̀nà méjì yẹn òun náà ni pé àkọ́kọ́ náà ní tí èèyàn bá ìmáàmù kì àwọn obìnrin tí wọ́n bá ìmáàmù kì lọ́kẹ́ àgbẹ̀yìn tí wọ́n bá ìmáàmù kì tó jẹ́ ẹlẹ́kẹrin ẹbí olóòpó mẹ́rin àyílà ni àbáṣu ní lákòójú èso so that èèyàn ó ṣe ní àkọ́kọ́ tèèyàn so yìí tàbá ní a ṣe ní àkọ́kọ́ tèèyàn yìí túmọ̀ sí pé àtàhíyàt tí wọ́n pè àtàṣáhùd èèyàn ní ṣe pé so tí wọ́n ti ṣe dé bí sọlọ́tì ìbìrọ̀hìmíyà sorry wọ́n ti ṣe dé bẹ́ẹ̀ ashhadu an la ilaha ashhadu anna muhammadan rasulullah so tí wọ́n ti ṣe dé bẹ́ẹ̀ sọ èèyàn stop èèyàn dàdó so torí ìrìn yẹn ti pè èèyàn sí rákà gbẹ̀yìn tí wọ́n bá dìde èèyàn ó ké tí wọ́n pẹ́ tó wá ṣe ń tà kọ́kọ́ ní túmọ̀ sí pé rákà kejì èèyàn ó ké fatiha àti kíni àti sura kan sóye tí wọ́n ké fatiha àti sura èèyàn ó jókòó èèyàn ó ṣe tashahud èèyàn ó ṣàtáyà bá a ṣe wí ẹ̀nà ibi tá a ṣe dé sóye so that rákà kẹta àti kẹrin èèyàn ó ké fatiha lásán sóye fatiha lásán sóye wa so that tí wọ́n ti ké fatiha níbi àkẹta fatiha níbi àkẹrin èèyàn ó jókòó èèyàn ó ṣe àtáyà dé parí èèyàn ó ṣe tàṣà èèyàn ó ṣe fati ìbẹ̀rẹ̀ èèyàn bẹ́ẹ̀ èèyàn wá sí èèyàn wá aṣọ èèyàn wọ́n lọ́wọ́ bá alhamdulillah èèyàn wọ́n lọ́wọ́ bá lólùṣọ́ níbi nǹkan mẹ́rin tánà bí sọpẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ká wọ́n lọ́wọ́ bá lólùṣọ́ bẹ́ẹ̀ èèyàn dẹ̀ tó ṣàdúrà èèyàn sì fẹ́ fún ara èèyàn fẹ́ bí èèyàn fún kan sóyè wọ́n gbọ́ mùsùlùmí so that èèyàn bá ṣe èèyàn sàrámà eléyìí ọ̀nà yìí ni tọ̀rẹ́kọ̀t lẹ́tìmán àbí ọjọ́ lẹ́tìmán ọ̀nà tẹ́ pé èèyàn tí èèyàn ṣe èèyàn pé òun tí èèyàn bá èèyàn pé òun yàtọ̀ pé èèyàn fi ti máàmù tí èèyàn bá èèyàn fi ṣàkọ́kọ́ so ní túmọ̀ sí pé èèyàn pé tí èèyàn bá nù so ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹ̀kejì òun ni tọ̀rẹ́kọ̀t qada so èèyàn fẹ́ san tí èèyàn bá iná èyí tí èèyàn bá ìmáàmù kí àgbẹ̀yìn tí èèyàn bá ìmáàmù kí wọn òun náà máa jẹ́ ti gbẹ̀yìn tèèyàn èèyàn wà san mẹ́ta wọ́n tán so bó ṣe bí wọ́n ṣe kí mẹ́ta náà ìnáwó sàn so wọ́n túmọ̀ sí pé ẹ kì í so lákàgbẹ̀yìn tẹ́ báyìí máa mú bá ṣe tàtáyà dégbẹ̀yìn tí wọ́n ṣe ẹ̀yìn náà ṣe ti ń dégbẹ̀yìn so èèyàn wà dìde èèyàn kì í aka mẹ́ta so that méjì ẹ̀dùkọ̀ méjì so that kẹta ẹ̀ sì jẹ́ fìjòkó ẹ̀ fi sálámà tẹ́ bá sálámà ẹ̀ ní kí ẹ̀ ní ṣe àtáyà ẹ̀ ní ṣe parí so yẹ́ ṣe dé àní torí pé ní èyí tẹ́ báyìí máa mú kí wọn ní ti bẹ̀yìn ti yín náà so ní eléyìí wọn ẹ̀ sàn gbèsè tí èèyàn jẹnu èèyàn sàn sọ àti ẹ̀yìn tó bá fún yàn sẹ́sìn pé bí wọn bá ti san gbèsè bí wọn bá ti jẹ gbèsè náà nìyẹn ṣe kí ni
so القضاء يحكي الأداء القضاء يحكي الأداء ثم لو نعم إنه ويوفنا قاعدة وأنا قاعد فيها so يجدي يجي يجوكو يواشوا okay كم صدق ميجي لأن رواية وميجي تقول حديث يوان صحيحين إذا فرض بالصلاة فلا تأتوها وأنتم تسعون وأتوها وعليكم السكينة فما فاتكم فأتموا فما أدركتم فصلوا وما فاتكم فأتموا رواية فأتموا كاين يوبي àwọn méjì jọ gbàjáde náà jọ kọ́ sínú tíra àwọn Sahihayn ní Imam Bukhari àwọn tíra rẹ̀ bẹ́ẹ̀ ní Imam Muslim náà riwaya faqdu so Imam Muslim nìkan wọ́n dàgbà wá so yẹ ẹ̀rọ bis-salah ẹ̀rọ uqimat as-salah so that ń bẹ́ẹ̀ náà wọ́n ní màtí sọ pé ọ̀nà àkọ́kọ́ tá a sọ òun ló tẹ̀wọ̀n ju ọ̀nà kejì lọ so yẹ wa so that ń bẹ́ẹ̀ náà wọ́n ní màtí sọ pé kò tiẹ̀ sí ta'arudu kò sí pé méjì takora wọn ríra méjì ò takora wọn ìtorí pé ní القضاء لفظ القضاء بلون قضاء ندرى ما وانتو ما إتمام جميل فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم أباكم أشد ذكرا وإذا قضيتم مناسككم فإذا أتممتم فإذا قضيت الصلاة من يوم الجمعة فإذا قضيتم الصلاة فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فانتشروا في الأرض تقوم فضل سورة من سورة الجمعة تيبات بايرو أي إذا أتمت الصلاة سورة الرواية واقف فقدوا so انتما فأتموا نان àtàǹsì lọ pé méjì yàtọ̀ so ọ̀nà tí wọ́n fi sọ́nà nìyẹn sọ̀rọ̀ tí a fi kí méjèèjì ní bẹ́ẹ̀ ni so ọ̀nà mìíràn ọ̀nà kẹta mẹ́ta àwọn àmàlìkí àdásọ lọ́dọ̀ wọn but إذا سلم الإمام كان قاضيا وفي الأفعال بانيا dàbí alótún yẹn tó torí àsìkò ìbéèrè ẹlẹ́kejì ni wípé tí a bá ṣàdúrà fún wa ǹjẹ́ ó ní ẹ̀rí nínú òfin náà bá kí a fi ọwọ́ lọ́wọ́ ojú. àwọn àkàdésù wa pé èèyàn lè fọ pé tó ń sọ pé tó ń túmọ̀ sí pé èèyàn lè fọ bọ́jú ọ̀nà ọ̀dọ̀ àwọn àkàdésù yẹn ó lẹ̀ sóye iná ní ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ fi sọ pé kódà kéèyàn fọ bọ́jú. ايوه سورة احاديث عن احاديث ابن عباس سورة كله ni àwọn onímọ̀ fi pé tí wọ́n bá ṣàdúrà kọ́ nídìí kí wọ́n fọwọ́ bójú so tó bá tẹ́wọ̀ ẹ̀ tó ṣàdúrà gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ kò nídìí kí wọ́n tó máa fọwọ́ bójú mọ́ so rẹ̀ sì ni ó tẹ̀wọ̀n lóòótọ́ ń bẹ́ẹ̀ ní onímọ̀ tí wọ́n sọ pé àwọn àdéhùn yẹn ọ̀nà tó gbà wá ti àwọn ọ̀nà mi tó gbà wá